lábẹ́kúta mi fi gbéraga o mi fi gbéraga lábẹ́kúta ẹ tó wà wọ́n kó lè gẹrun òyìnbó kó bọ́sítà o ta ló kọ́ ẹ bó ló ti kọ́ mo kàn róyìnbó kan ni òyìnbó yẹn dé láti OOP ẹ̀ wọ́n fi mọ́tò gbé dé ó kàn jókòó sórí orí bá fi ń sisi àwọn bábà ìṣẹ̀dá nọ́mbà náà bábà ìṣẹ̀dá lókè yóò bóyá pé kó wá gẹrun fún òyìnbó ó bá faṣọ sóyìnbó lọ́rùn ó bá gbé clipper òyìnbó bá ní no gm bá ní pé you stand up go out ó bá bọ́sítà next ẹnì kejì ìyẹn náà tó tán ó gbà faṣọ sí lọ́rùn ó tán clipper ìyẹn tó ní no go out pàtó ti orí ẹnì karùn-ún èmi lẹ́nì kẹfà mọ ẹ ní okay yóò mo tẹ faṣọ sí lọ́rùn mo ìfaṣọ sí lọ́rùn mo ya irun ẹ̀ nígbà tí mo ya irun ẹ̀ mo nǹkan tí mo fẹ́ ṣe ń bẹ̀ dáadáa mo wò báyìí àwọn gbogbo wọn wojú mi mo dẹ̀ mú scissors àti comb mo dẹ̀ bẹ̀rẹ̀ fi ṣiṣẹ́ mi lọ mo bẹ̀rẹ̀ báyìí máa ẹ wojú mi báyìí ó ní this one good mo ti wà nínú ṣọ́ọ̀bù mi rí tí mò ń gẹrun lọ́wọ́ mo jáde lọ mo lè ṣe wọnú ilé báyìí nìyẹn dúró pé bí màá ṣe dìde nìyẹn àbí gbólà tó bá mú gbàgbé fún mi last time wọ́n ló gẹrun fún mi wáyé tó ṣe máa fi ṣọ́ọ̀bù ẹ sílẹ̀ níbo ló lọ ọmọdé ọgbẹ́ ìbọ̀bọ̀ yìí kọ́ṣẹ́ lọ́wọ́ ni ẹ̀dọ́ ẹ̀sà torí ẹ̀ ni mo ṣe wá wọlé lẹ́sẹ̀ wá kó gbàgbé fún mi ẹ jókòó bàbá yìí dẹ̀ jókòó èmi ọ̀ṣọ́ sí lọ́rùn pọ́ǹkì ni máa nìyẹn gẹ̀ o sórí o mo dẹ̀ mọ̀ ọlọ́pàá ni ẹ mọ̀ ọdún mo ṣe ni mo fá gbogbo orí ẹ̀ dànù. ẹ kú dédé àsìkò yìí o orúkọ mi ni Ọlámilékan ṣe tí gbogbo èèyàn mọ̀ mí sí mo bẹ̀rẹ̀ iṣẹ́ bábà yìí ní 1987 mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ bábà lábẹ́òkúta àmìbá yìí náà ni ní Ṣàbọ̀ Nepa Road a bẹ̀rẹ̀ pẹ̀lú blade àti comb la fi ń gẹrun nígbà yẹn níwájú ta nílé wa bọ́ mo wá dúpẹ́ lọ́gbà ẹ̀mọ́ secondary school nígbà tó yá wọ́n gbé clipper dé orí ibi kan wà tí wọ́n ń pè ní best bet ní Ṣàbọ̀ Nepa Road níbi Òkèyẹ̀kì tí a ní àǹfààní láti ṣiṣẹ́ pẹ̀lú Sàbúrì Akérèlé high-tech mo wá wà níwájú ta ní báńkò ní níta báyìí ni mò ń ṣàwọ̀ sàlẹ̀ mò ń wọ̀ kan mo kàn rí máa kan ni ó kàn wọlé ó gẹrun tán ìgbà tó gẹrun tán nínú ilé ó padà síta ó wá ní aṣẹ́ mo ìṣẹ́ bí mo níbi mo ti ń ṣiṣẹ́ ó wá ní ẹ̀yẹn òun ní ìdí bábà ni mo ní ìyẹn bábà mélòó ó náà ní ìdí bábà méjì níbo ó ní lẹ́kọ̀ọ́ òun fẹ́ kó wọn lọ sẹ́kọ̀ọ́ ó ní bó ṣe ń sọ̀rọ̀ báyìí kó máa san owó oṣù méjì fún bábà méjèèjì yẹn sìn orí ọ̀ máa kó wọn lọ sẹ́kọ̀ọ́ sí mọ̀ bọ̀ mo kàn wọlé ni n bá pè high-tech Sàbúrì Ìṣọ̀lá wa n bá sọ fún nìyẹn bá a ṣe ń sọ̀rọ̀ tán báyìí àìsọ̀rọ̀ délẹ̀ máa ti tọ́ bàpò ó ti kó 14,000 fẹ́mi ó ti kó 14,000 fún high-tech ó ní ká lọ gbé báàgì wa ó dúró jẹ́ kí bọ̀dà Báyọ̀ tó gbà wá síṣẹ́ nígbà yẹn àjẹkọ́ mọ̀. tí màá high-tech ṣe gbéra nìyẹn ó bá di Mùṣín lóòótọ́ ibẹ̀ yẹn jẹ́ Tọ́lákàn Barbing Salon Mùṣín nígbà yẹn at the end of the day after 2 years táwa ń bẹ̀ ṣe mọ̀ ọ̀nà owó èkó náà gbogbo aṣáàrì tiwa ṣekú ń bẹ̀ láyìn láti padà wá sábẹ́kúta ìgbẹ́ mi ò ṣe wá sí salon ti tèmi sí Nepa Road ní Ṣàbọ̀ but later ìyànà nìyẹn wà that was 1987. 1987. kí clipper ọlọ́wọ́ tó dé yẹn tó ń lo náà ikán pàkàpàkà yẹn ń kọ́. ìpọn pàkàpàkà wà bọ́ èmi ò náǹfààní láti bá wọn lò rárá blade àti comb làwa mọ̀ pé wọ́n fi ń gẹrun àwọn bàbá yìí àtijọ́ tí wọ́n ń gẹrun nígbà yẹn wọn ló máa ń lo pàkàpàkà blade àti comb làwa fi bẹ̀rẹ̀. so ẹ mọ pàkàpà lò. inú àtàtọ̀ mi mọ̀ lò. èló ló ń gẹrun gbà yẹn. nígbà 5 naira la máa ń gẹrun 5 naira nígbà tó yá 5 naira 5 naira nígbà tó yá nínú di 7 naira. máa ní láti gbé clipper mi máa kì sí ojú window àwọn ọmọ UNAP tí wọ́n ń gbé ní tó wá Kaspu ní Nepa Road nígbà yẹn ọ̀dọ̀ mi gbogbo wọn pátábà náà máa tò pẹ̀lú blade àti comb nígbà tí clipper oníná dé máa wá kì sójú window máa lọ fi múná nínú ilé so ojú window níta nínú oòrùn láàárọ̀ kùtùkùtù nìkan bẹ́ẹ̀ 11 tó máa jókòó tó ṣe ń dìde mi náà máa làágùn àwọn náà máa jókòó wọ́n ń gẹ̀ tìfẹ́tìfẹ́ wọ́n fi bá mi jẹ́ bẹ́ẹ̀ but at the end of the day ṣá Ọlọ́run ṣe mo gba shop sí títì ní Nepa Road àṣà bẹ̀rẹ̀ láti bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ láàrin ẹ̀ lóyìnbó náà dé mo bá wọn lọ Malaysia mo lọ sí Singapore. ṣíṣe bábà yìí náà ni. ẹ mọ̀ tí o bá lọ sí ìlú òyìnbó oríṣiríṣi iṣẹ́ ló wà ní ìlú òyìnbó ẹ máa ṣiṣẹ́ láàárọ̀ ẹ ṣe lọ́sàn tó bá di lọ́wọ́ alẹ́ ẹ tún wá nǹkan mi ṣe bọ̀ kò síjọ́ tí mo jí láyé yìí ní gbogbo ìlú tí mo lọ tí mi gẹrun fún yẹn wọ́n ti máa pè mí ṣe lọ síbi iṣẹ́ lè ní mi ò lọ́mọ wálé ọmọ wa bá mi nínú ilé níbi tí n bá ń gbé gbà tí wọ́n máa Malaysia nínú toilet tí a ti ń yàgbẹ́ because mi lè gba shop bẹ̀rẹ̀ fẹ́ lọ gba shop ìlú Nàìjíríà gan àti gba shop lọ gba shop ń lo òyìnbó toilet inú ilé tí mò ń gbé ibẹ̀ ni màá máa wọ̀ ọ máa jókòó sórí toilet water closet tó máa jókòó sórí ẹ̀ báyìí màá dẹ̀ tilẹ̀kùn toilet màá dẹ̀ gẹrun fún wọn màá dẹ̀ kí ni wọ́n á dẹ̀ bọ́ síta wọ́n á fún mi lówó mi. ẹ ń gẹrun nu toilet. inú toilet láti máa gẹ Malaysia ló máa jókòó sí abíkíngẹ fún sitting room wọn bí tó bá ti fẹ́ wájú ta ẹ wájú toilet bọ́ lọ́dọ̀ mi nílé ti tiwa inú toilet máa tiẹ̀ mọ́ ló kàn mí lé inú toilet máa tiẹ̀ mọ́ tó bá ti gbà fún ẹ kó gẹ̀ tó bá ti gbà fún ẹ kó máa lọ bọ̀ wọ́n máa gẹ̀
nítorí pé nǹkan tí mò ń gẹ̀ ò ń tẹ́ wọn lọ́rùn. Aṣá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láti Malaysia ló 2 years níbẹ̀, mo tún wálé ó di Dubai mo gẹrun bẹ̀, Singapore mo gẹrun bẹ̀, Dublin mo gẹrun bẹ̀. Ní mo wá dé padà sí Nàìjíríà, mo kàn wà nílé bí Hitech ṣe pè mí jọ́kan nìyẹn wípé wọ́n nídìí èèyàn ní Green Legacy. Meanwhile àwọn Green Legacy tí wọ́n wáyàn wọ́n ń dààmú òun bẹ́ẹ̀ lòun náà fún mi pressure pé mi ò tiẹ̀ cast anything. Wọ́n kàn díjọ́ kan ní bó dẹ̀ ṣe gbé mọ́tò dé ilé mi nìyẹn bó ṣe wá gbé mi nìyẹn Lẹ́kan ọ̀yá tí ká máa lọ. Nígbà tá a dé OOPL Green Legacy tá a wọlé mi àti Hitech mo mọ̀ pé wow ṣé mo ṣì wá ń lo òyìnbó ni màá ṣe ń bíbá yìí o. Nígbà tí mo rí set up ó dẹ̀ máa ń lajú báyìí mo kàn náà boys kan bíi 4 5 mẹ́fà wọ́n ti di 7 níta tá làwọn ilé bí wọ́n ṣiṣẹ́ bí àdónà. Mo kàn rí pé ìgbà tí GM yẹn dé àti HR wọ́n wọlé sínú salon mo kàn rí òyìnbó kan ní òyìnbó yẹn dé láti OOPL wọ́n fi mọ́tò gbé dé ó kàn jókòó sórí bábí ń ṣe ní wọ́n bá ní pé ok wá àdúrà bá àwọn bábà ṣe dà nọ́mbà náà bábà ṣe lókè yóò bóyá pé kó wá gẹnu fún òyìnbó ó bá faṣọ sóyìnbó lọ́rùn ó ṣe faṣọ sóyìnbó lọ́rùn ó bá gbé clipper òyìnbó bá ní no GM bá ní pé you stand up go out ó bá bọ́sà next ẹnì kejì ìyẹn náà tún tán ó gbà faṣọ sí lọ́rùn ó tán clipper you ìyẹn tún ní no go out gba tó ti orí ẹnì karùn-ún èmi lẹ́nì kẹfà wọ́n ẹni okay you what's your name Ọlámilékan Ismail okay oya you go and try it. Mo dẹ̀ faṣọ sí lọ́rùn mo ya irun ẹ̀ nígbà tí mo ya irun ẹ̀ mo nǹkan tí mo fẹ́ ṣe ń bẹ̀ dáadáa mo wò báyìí àwọn gbogbo wọn wojú mi mo dẹ̀ mú scissors àti comb mo dẹ̀ bẹ̀rẹ̀ fi ṣiṣẹ́ mi lọ mo bẹ̀rẹ̀ báyìí máa ẹ wojú mi báyìí ó ní this one gooder ibẹ̀ ni mo ti wá ní àǹfààní láti mọ àwọn èèyàn. Bàbá èèyàn jẹ́ èèyàn lọ èèyàn jẹ́ èèyàn lọ jàre àwọn èèyàn wà bọ̀ àwọn èèyàn kan tó wà tó yẹ pé tẹ bá rí èèyàn mọ̀ pé èèyàn lélẹ̀. Mo ní àǹfààní láti gẹrun fún èèyàn kan tó pé mi ní dárúkọ ẹ̀ pé gbogbo ayé ló mọ ẹni yẹn bọ̀ mi ní àǹfààní láti dárúkọ ẹni yẹn lórí afẹ́fẹ́ even àwọn olórin àtàwọn rédíò pírẹsẹ̀ntà ni o bíi Bẹ̀bẹ̀ Musiliu ni o Kasnati ò kì í ṣe kọ́sítọ́mà mi o ẹ̀jẹ̀ mi ni Kasnati o torí ẹni tí yóò bá ti ń bá gẹrun láti ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹta tó fi wọ bí ọdún karùn-ún tó lọ sọ́dún kẹfà èmi ti yẹn òun ṣe ó ti di ẹ̀jẹ̀ Kasnati ti di fámìlì mi. Mi ò dẹ̀ ń gẹrun bíi méjì. Kasnati ò dẹ̀ kí n gẹrun níbi méjì. Ẹ jẹ́ ń pa yín lẹ́rìn nígbà tí Kasnati lọ sí Ìlọrin àti Túndé Road Safety ni wọ́n jọ lọ. Ohun tó dẹ̀ wà lórí cast máa gbé kó l'Abẹ́òkúta mo mọ̀ kan tí mo gẹ̀ síbẹ̀. Gbàtí mo náà padà rí cast lẹ́yìn bí ọ̀sẹ̀ bíi méjì. Ṣúgà kí ló ṣẹlẹ̀? Ṣé na bàbá Fáríwá ni? Káàsì ní àbí sùúrù Ìbàdàn ni mo lọ kí ló ṣẹlẹ̀ Ìbàdàn àwọn wọ́sálọ̀ kan ní nọ́mbà tanná síbẹ̀ ní gbogbo ẹ̀ ṣíyà bá rí yẹn wọ́n máa gẹrun bí gan. Káàsì bá wọlé Káàsì bá jókòó irun tí tó wà lórí Káàsì ní Káàsì ló ń fẹ́ gẹ̀ náà bá change style orí Káàsì bá ní kí lélẹ̀ ẹ bá mi fa gbogbo ẹ̀ dànù wọ́n ṣe kì mọ́lẹ̀ wọ́n ṣe fa orí Káàsì yẹn ìgbà tí Káàsì máa dé bá mọ̀ pé kí lélẹ̀ bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ báàlẹ̀ fẹ́ build orí padà sí. Nígbà tí èmi àti Hitech lọ sí Èkó ta lọ ṣẹ́ ní tẹ́ni mo ní èèyàn kan wá tó wá mú wa ní Hitech tó ló máa sọ 14,000 fún wa lágbéra tá a dé Mùṣín láti àárọ̀ báyìí tílẹ̀ máa fi ṣú a máa gẹrun ni èrò dẹ̀ pọ̀ gan tẹ máa gẹrun tẹ máa bẹ̀rẹ̀ tẹ máa tún nà báyìí tún dìde tún máa gẹrun lọ àdẹ̀páwó fún máa yìí ó kọ́ sanwó díẹ̀ kan bàtà yà kó sanwó fún wa mọ́ ó dẹ̀ pé òun yẹn ti pọ̀ lójú ẹ̀ àdẹ̀páwó fún the next ten ẹ̀dẹ̀ máa ṣe ló dẹ̀ lọ gbé iron àfi ń lọṣọ mímọ ìtàn ta iron gbà yẹn iron gbọdọ̀ ju 1,500 lọ́sìn ẹ̀mí bá lọ gbé iron pé mi àti Ṣọlá Hitech pé àjí iron gbé iron táwa fi ń lọṣọ pé òun ò rí nínú yàrá wa àrí iron bá bèrè gbẹ ó di sóńdí ní Mùṣín báyìí bára ń bẹ̀rẹ̀ láàárọ̀ kùtùkùtù ǹjẹ́ kí la ṣe wọ́n náà jí iron gbé àwọn ọlọ́pàá ló wá kọ́ wa àṣàpè dáadọ́ àdá Abẹ́òkúta dáàdi wá mọ́mi wá kò tẹ̀ pé bí abi 30 minutes wọ́n lè sáré yanjú ẹ̀ làwádìí mọ̀ pé àjí iron kọ̀ọ̀kan rárá máa yóò rẹ̀ láti san owó oṣù tó jẹ wá láti san fún wa òun àwọn tó fẹ́ fi lé ọ̀pá àṣàbẹ́òkúta ni àwọn bàbá wa náà kẹ̀dẹ̀dẹ̀ ẹ mọ àwọn bàbá ẹ̀gbá náà àwọn ọ̀fẹ́ wàhálà wọ́n ṣe ní ká máa bọ̀ l'Abẹ́òkúta ni láti wá sí Bible salon títí wá sí Abẹ́òkúta. Mo ti wà nínú ṣọ́ọ̀bù mi rí tí mò ń gẹrun lọ́wọ́ mo jáde lọ nígbà tí mo máa padà dé ọmọọṣẹ́ mi ló ń gẹrun fún yàn lọ́wọ́ gbọ́dọ̀ ṣe wọnú ilé báyìí nìyẹn rúru pé bí màá ṣe dìde nìyẹn àfi gbólà ló bá mú gbàgbé fún mi àdé kí mo ṣe ìwọ ló ní ṣọ́ọ̀bù yìí last time aṣọ ọlọ́pàá ni má nìyẹn last time ìwọ ló gẹrun fún mi wáyé tó ṣe máa fi ṣọ́ọ̀bù ẹ sílẹ̀ níbo ló lọ ọmọdé ọgbẹ́ ìbọ̀bọ̀ yìí kọ́ṣẹ́ lọ́wọ́ ni bẹ́ẹ̀ ṣe ń wo mi náà mo ṣe ń wo ṣé mo dẹ̀ ń wo pé ẹ̀dọ́n sà torí ẹ̀ ni mo ṣe wá wọlé lẹ́sẹ̀ wá kó gbàgbé fún mi ẹ má bínú ẹ jókòó bàbá yìí dẹ̀ jókòó èmi ọ̀ṣọ́ sí lọ́rùn pọ́ǹkì ni máa nìyẹn gẹ̀ o sórí o mo dẹ̀ mọ̀ ọlọ́pàá ni ẹ mọ̀ tí mo ṣe ni mo fá gbogbo orí ẹ̀ dànù ni ló kàn án lé mo fá gbogbo orí ẹ̀
ẹ fórí ọlọ́pàá. oh god ọ̀rọ̀ lábàá ni mo sọ fún yín mo fà orí ẹ̀ mo kí clippers látẹ̀yìn báyìí boom. kí ló wá ṣẹlẹ̀. what is this. ó dẹ̀ gbé mọ́tò ẹ̀ ó dẹ̀ lọ yá bó ṣe ń gbé mọ́tò ẹ̀ tó ṣe ń mọ́tò ẹ̀ tó ṣe ń lọ èmi náà mò ń gbé taxi 20 naira ní taxi ń gbà yẹn mo wọ mọ́tò yẹn wájú lẹ́ṣí 20 naira mo dẹ̀ wọ mọ́tò 20 naira mo dẹ̀ tẹ̀lé dé bàrà oríṣiríṣi ó report fún káńtà lọ́wọ́ lèmi náà ti dé káńtà ó ní yes this is the boy wọ́n ṣe nǹkan kan fún mi wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní mistake ni wọ́n ṣe nǹkan kan náà mo ní mistake náà ẹ̀mọ̀ṣọ́ àti ìmọ̀lẹ́ ni mo ní mistake ni don't do that ọ̀gá gbúgbúgbú gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ wọ́n fọwọ́ pọ̀ mi o wọ́n ṣàn halẹ̀ àdéhùn àbídé ṣá ìgbà tó wà tó bí 4-5 hours wọ́n fi mí lẹ̀ mo tẹ̀lé àmì lọ́rùn. iṣẹ́ bàbá iṣẹ́ tó jẹ́ pé tẹ bá tún wá sáyé tún lè ṣe ni. bẹ́ẹ̀ ni olóòtú ní ayé àtijọ́ ni iṣẹ́ bàbá tí wọ́n ń pè ní iṣẹ́ onígbàjámọ̀ bọ̀ nísìnyí ẹni tí wọ́n pè wọ́n kan ní package ìwọ tó bá ti lè package ara ẹ nídìí ẹni iṣẹ́ tó bá ń ṣe wàá rí good result níbẹ̀ nígbà tí wọn náà lọ fẹ́ ṣí bábí ń sálọ tó lọ mú 300,000 tó fi ṣí bábí ń sálọ wọn á gẹnu 200 naira lọ́wọ́ ẹ̀ náà nígbà tí wọ́n kọ́ dé ibi báyìí àwọn ọmọ bíi 5 ọmọ 3 wọn kóra wọn wá á náà wọn fẹ́ gẹrun bàbá wọn àti ìyá wọn mú 500 naira lé wọn lọ́wọ́ àwọn 3 so ìwọ 150 ẹ̀gbọ́n ẹ̀ 200 á jẹ́ 500 èmi ò ń gẹrú ẹ̀ ń bí o ẹ̀sùn síwájú àti ń gẹni 2005 àti ń gẹni 1000 àti ń gẹni 1005 ọmọ kékeré 1000 àgbàlagbà 15 2000 time sin àṣìmàgẹnu fáwọn anẹ́ni tó ń sọ 5,000 naira mo rẹ́ni tó ń sọ sálárì fún mi ẹ̀mẹ́ni ló ń gẹnu lóṣù oní 2,000 naira náà wà ń bẹ̀ kàsínà tí ó dé ṣọ́ọ̀bù tèmi ní kó fẹ́ mi 1,000 naira o mi ní sọ ètò kàsínà tẹ̀ fún mi kó fi 1,000 naira rí o. ẹ sọ tẹnìkan ẹlẹ́nìkan wà tí gbogbo ayé mọ̀ ẹni but wọ́n ti sọ pé kẹ́ ẹ má dárúkọ ẹ̀ ṣéjọ́ tẹ ti débẹ̀ lọ́n ti ní wọ́n ló máa gẹrun yìí o má dárúkọ ẹni àbí báwo ló yẹ jẹ́. ẹjọ́ tí mo ti máa kọ́kọ́ gẹrun fẹ́ nìyẹn wàhálà pọ̀ torí ẹnìkan ni ó máa ń gẹrun yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá yẹn àgbàlagbà ni bàbá yẹn wá sick ló fi wá yí bíríbíríbírí ló fi yí kàn mí nígbà tẹ́ni yẹn wá pè mí mo dé ọ̀dọ̀ ẹni yẹn ìyẹn ọ̀gá wa kan nígbà tó kọ́kọ́ sọ fún mi ó kọ́kọ́ rí bákan lára mi pé ìyẹn èmi ok ìyẹn kan wá dúró ṣé lábẹ́kúta ń bí lábẹ́kúta yìí ìyẹn kan wá dúró tó máa mú mi lọ síbi tí mo ti máa lọ gẹrun fẹ́ nìyẹn army ọlọ́pàá civil defence ta pàdé lọ́nà wọ́n bẹ̀ 200 mo gbé ìyẹn mi náà ó ga aṣá débẹ̀ nígbà tẹ́mi náà wọlé mo mọ̀ pé èèyàn ju èèyàn lọ mo sọ lẹ́ẹ̀kan mo bẹ̀rẹ̀ sí ní fa orí yìí kò sí nínú gbogbo bíbá mo ti fa gbogbo bí tán fún bí ìṣẹ́jú kan mo ti fa bí tán bí ìṣẹ́jú kan mo ti fa gbogbo bíbá yìí tán mi mọ bí mo fẹ́ di ẹni létí mọ́ ẹ mọ kí wọn máa gẹrun kí kan di ẹni létí mọ́ báyìí ìdẹ̀ máa mi fear the cash me àyà mi ń já àti di báwo mo fẹ́ dẹni létí mo tí mo fẹ́ fúlànù tó wà níbí bẹ́ẹ̀ ni mo rán ṣọwọ́ báyìí mo náà sọ́ọ̀sà mo ń gèdè sọ́ọ̀sà tẹ́lẹ̀ kó máa ti dé etí káàsì mu máa ti dé káàsì máa ti fa gbogbo bí wọ́n ti tíún bẹ́ẹ̀ ni mo ṣe sọ́ọ̀sà nígbà tí mo gbẹ̀ tán báyìí ara mi ọlọ́run ṣe first day bọ̀ ọ̀gbà tó máa yá ṣe mọ nǹkan tí mo ti ń ṣe bọ̀ ká ní ṣe ni mo náà láti dárúkọ ẹ̀ nínú ìbá dùn gan mi lè dárúkọ. bọ́tò èèyàn ńlá ni. kò sẹ́ni kankan tó tẹ̀ tó ń gbogbo Nàìjíríà. ẹ wá fáwọn èèyàn nọ́mbà yín ó ṣeé ṣe kára nǹkan tẹ́ ti gẹrun fún rí bóyá tán ti lùsì kọ́ńtàtì yín tán bí jẹ́ ń ṣeré o àti pé ṣé ṣọ́ọ̀bù nìkan lẹ ti ń gẹrun àbáwọn èèyàn lè pè yín láti wá gẹrun fún wọn. no mo máa ń ṣe home service dáadáa ẹ kì í sọ nǹkan fún yín mi tí ì mọ irú irun náà ibi tí wọ́n ti ń gbé irun yẹn bọ̀ ó jẹ́ ti òyìnbó mo ti wà nígbà tí mo kó Legacy náà ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi níbi ìbáyìí kọ́ pé mi báwọn kan ń béèrè mi ní àwọn ló ń béèrè mi wọ́n náà wọn òyìnbó òyìnbó kẹ́ mo ní ti yé mi àti Green Legacy wọ́n ti máa direct wọn wá mo ní mò ń bọ̀ mo dẹ̀ sáré gbọ́kadà búrúrúrú tí mo débi mo ti rí mọ́tò wọn lọ́kàn mo ti mọ̀ pé wọ́n ti béèrè mi níbẹ̀ yẹn lábẹ́kúta mi fi gbéraga o mi fi gbéraga lábẹ́kúta ẹ tó wà wọ́n kó lè gẹrun òyìnbó kó bọ́ síta o ta ló kọ́ ẹ bó ló ti kọ́ irun òyìnbó ló fi kọ́ irun òyìnbó wo ló fi kọ́ irun òyìnbó gẹ̀. bọ̀jẹ̀ ń ṣe ó lè gẹrun òyìnbó. travel now cars mo lọ lẹ́gbẹ̀ẹ́ mẹ́rin mo ti lọ mo travel mo lọ dìdí lọbẹ̀ má ti lọ síbi iṣẹ́ tí má ti dé máa lọ sínú salon tí àwọn òyìnbó ti ń gẹrun mo wá mú wọn lọ́rẹ̀ẹ́ àkọ́jọ́ ọmọ South Africa àkọ́jọ́ kò tì n tó ń gẹ̀ bẹ́ẹ̀ lèmi pé mi bábà lèmi tí mo ti ń gẹrun tẹ́tẹ́lẹ̀ but bẹ́ẹ̀ ṣe ń gẹrun òyìnbó tó gùn sókè tí ó dẹ̀ máa gẹ̀ tó dẹ̀ máa mú lọ wò bẹ́ẹ̀ wọ́n lẹ́mí ìlọsẹ̀ kan tí mo fi para bẹ̀ mo ti píkẹ̀ so ìgbà tí màá dé Green Legacy wọ́n máa ní pé kí wọ́n gẹrun òyìnbó tí màá gbé sí sọ́ọ̀sì wọn ò lè fi òun ni wọ́n ṣe nílé àwọn tìbí yẹn dànù fẹ́ gẹrun òyìnbó lọ́yọ̀ clipper ṣé o lè fi sí sọ́ọ̀sì àti kóòmù gẹ irun òyìnbó tó bá ti fi lè gẹ̀ wá bá mi sọ́nà kájọ fà á gbogbo ẹni mo tún fi sọ pé ẹni tó bá lóun lè gẹ̀
kó wá sọ bí tóun ti ṣé ó lọ ra bèbí orí bèbí tó fi orí bèbí kọrùn irun òyìnbó gẹ̀ ní àbò lọ lóyìnbó lọ. wọ́n ń challenge gbogbo ẹ̀yin bábà o. because kó tó lè gẹrun òyìnbó ó dẹ̀ lè wá o ẹ lọ lóyìnbó ni ẹ lọ kọ́ tẹ́ bá wá padà dé ìwẹ́nu ìdí rè wọ́n lè ti wà báyìí. but ẹ̀yin ṣì ní báyìí tẹlifóònù nọ́mbà yín sà jẹ̀nsẹ̀ ṣé dẹ̀nsẹ̀ ni àbí jẹ̀nsẹ̀. ẹ ṣe ẹ lóde mi kì í ṣe dẹ̀nsẹ̀ mi ì dẹ̀ kì í ṣe let dẹ̀nsẹ̀ mi ì ṣe jẹ̀nsẹ̀rẹ̀. kí wàá ní. ẹ ṣe Ọlámilékan jẹ̀nsẹ̀ JAYNSAY jẹ̀nsẹ̀ mi ì ṣe dẹ̀nsẹ̀. Ọlámilékan jẹ̀nsẹ̀. tẹlifóònù nọ́mbà ó ti yé mi. 08167079864 08167079864 but WhatsApp number mi 081 8010 7535. ẹ bá a tún lẹ́ẹ̀kan sí sá. 081 8010 7535 WhatsApp number. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.